ìwọ Olúwa ní ìrètí mi, Olúwa Ọlọ́run mi, ìwọ ni mo gbẹ́kẹ̀lé o láti ìgbà èwe mi. Hello? Mr. Noah. Báwo ni sir? Àyíṣẹ́ nìyẹn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba sir. À ń pùṣẹ̀, ìyá ńkọ́? Ẹ pẹ̀lẹ́ sir. Sir? Birthday ta nìyẹn? Ìyá Dáníé. Ìyá Dáníé ìyàwó aláùsá ní Pretoria ń bí báyìí. Tí wọ́n ń gbọ́ trama. So ẹni pé ní birthday wọn mi ìmọ̀ náà ẹ̀ wá lè pè mí láti àárọ̀ àwa ṣe ń pè mí by this time ẹ mọ̀ nígbà máa ṣe fún mi nísìnyí máa shut down system nísìnyí mo ní láti wà nílẹ̀ because àyà Daniel òkú sí ìyàn bẹ́ẹ̀ sí mi ìyá Daniel ìyẹn jẹ́jẹ́ ni onínúure ni in fact mi mọ̀ pé mo lè fi qualify wọn ìyá Daniel ìyá gbogbo Nàìjíríà mà ní ẹlọ́tírámà ẹ mọ̀ ẹ wò ẹ wá sí ẹ kàn fún mi sẹ́rí ẹ bá mi wá bí tí wọ́n bá ti ń ta plastic níbi tẹ́ wá yẹn oyè yín ẹ bá mi ra plastic mẹ́rin kí lẹ́yìn sọ yẹn máa tún gbọ́ Mr. Noah mo máa jẹ tí máa jẹ tán máa tún dì lọlé ìyá Daniel ìyá gbogbo wa nìyẹn mò ń bọ̀ ń sìn ẹ sọ fún mi pé mò ń bọ̀ ẹ wọ ẹ jẹ́ ń shut down mi tí ẹ shut down fẹ́ jẹ́ máa lọ ìyá Daniel ọlọ́jọ́ ìbí ọjọ́ òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ èmi bá ọ dúpẹ́ lọ́jọ́ ayọ̀ rẹ̀. káre o Temitope Precious ìyá Daniel aya aláùsá ọmọ wọn l'Àkúrẹ Àkúrẹ olóyè mẹ́kùn ọmọ amúdà alẹ̀ fógun ẹnu pani òmìsìlò ńlẹ̀ fi ń pẹkùn agada ńlẹ̀ fi ń pẹ̀rin nílé baba tó bí ọlọ́mọ ọmọ ilégbò yìí sì fi ń yọ bí òrí ọmọ abìbẹ̀ jágádá ọ̀nà ọ̀fìn ọmọ amójú ọ̀nà yẹ́yẹ́yẹ́ ọmọ jìjì fìrí ìrántí ń sowó ẹlẹ́yìn kùlé àdéwúre ó fi dùrù sọ̀sẹ̀ ó fi màálù sọdún ìgbàgbọ́ ìyẹn nílé baba tó bí ìyín lọ́mọ ọmọ ọlọ́dún ọjọ́ mẹ́jẹ̀ẹ̀jọ ọmọ lókè méjì takọtabo lójú ọ̀sùn ọmọ dihundihun níta olúpe ọmọ ìpẹkùn sẹ́ẹ̀mì ẹni mi omi sórí ara rẹ̀ Àkúrẹ́ olóyè ọmọ onípele ojú àwò bọ́ọ̀lù mi ó yọ fún gbẹgbẹ́ ẹlẹ́rù ọmọ amórí ẹ̀yà kélédékélédé ó sọ̀kọ̀ dúdú ó sọ̀kọ̀ pupa ọmọ alápásánpá inú ń bí wọn ọmọ ẹlẹ́gẹ̀ẹ́ àríságbá ọmọ oníṣòro àrògùrò jẹ èyí ò nílẹ̀ baba tó bí ọlọ́mọ Temitope Precious ìyá Daniel aya aláùsá ìjẹ́bù tí wọ́n sọdún yìí ó sẹ̀mí sí òjòjò ìṣòwò òjòjò ìṣẹ̀lẹ̀ kókókó larọ tá a lè òní ṣàìsàn òní kú mọ́ òbí lójú wàá dàgbà wàá dògbó ayé òní lé ẹ nílé ọkọ tó fẹ́ ọ láya wàá jèrè ọmọ gbogbo ọmọ tó òbí ni ó yanjú tí wọ́n dorí àpèsìn ọkọ tó fẹ́ ọ sì ní dèrò ẹ̀yìn láwùjọ ẹ lọ́ra yín gbogbogbò ẹ jọ pẹ́ lókè èèpẹ̀ nínú ọ̀la nínú àlàáfíà ẹ jọ fọwọ́ pawú ni ẹ sì jọ fi èrìgì àlọ́jọ́bì ǹjẹ́ lórúkọ ọkọ rẹ bàbá Daniel ìyẹn aláùsá ọmọ wọn nírun àkókò nílẹ̀ òbí ọmọ ológo òrìjọ lóko ọmọ òkúta kúkú jìgbìjẹrin ọmọ olóró èhè náà ṣe káàsì múrò dọrajẹ lọ́nà ògò ọmọ arúgbìn mùsọ̀lá ọmọ sòdìgbàlẹ́kàn kọ́mọ́bà káka bàbá òun jẹ́ ń lọ pé happy birthday to you.